tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o wípé níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ wò ó etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ bàbá Tinubu ti sọ̀rọ̀ o bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì gbọ́dọ̀ máa jẹ́ giant of Africa bẹ́ẹ̀ ni ó bá gbé súnmọ́ àwọn elétò ààbò ìyẹn àwọn armed forces pé kọ́ máa maintain line yẹn pé we are the giants of Africa bẹ́ẹ̀ ni bàbá Tinubu ti sọ pé kí wọ́n máa maintain line yẹn lọ kọ́ máa jábọ́ lórí ẹ̀ kọ́ máa tẹ̀ lọ síbẹ̀ jẹ́ẹ́jẹ́ because we are still the giant of Africa bó tilẹ̀ jẹ́ pé giant yín inú ebi ni giant yín inú ìyà ni giant yín inú fífi ìyà jẹ ará ìlú ni ẹ jọ̀ọ́ ṣe giant náà nìyẹn. Bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ti sọ ọ́ di mímọ̀ nígbà tí parade lọ láàrin àwọn army lọ́wọ́ àti navy àti air force pé kí gbogbo wọn kí wọ́n máa maintain line yẹn lọ nítorí pé giant of Africa ó sì sọ pé kí àwọn sójà yìí kí wọ́n máa maintain lane wọn lọ kí wọ́n má bàa ṣe kíni kí orílẹ̀-èdè Nàìjíríà kó sì máa jẹ́ giant lọ ṣé nínú ebi náà aláàṣẹ Nàìjíríà mọ́ àfẹ́ kóníkálukú pín kóníkálukú lọ ìyẹn ní ọ̀tọ̀ọ̀tọ̀ débi pé bàbá Tinubu tún kà ó ka àwọn a lot of things tí Nàìjíríà ń face wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ìdojúkọ kan including economic struggle tó jẹ́ pé àti jẹun gan odò ogun àti jẹun ó di wàhálà débi pé ètò ààbò tó tún mẹ́yẹ nílùú ìyẹn kan náà ó ti ní gbogbo àwọn eléyìí náà ó jẹ́ ìbanínújẹ́ ṣùgbọ́n kí àwọn sójà àtọlọ́pàá àti navy kí wọ́n sì máa maintain line giant of Africa wa lọ ìyẹn tó túmọ̀ sí pé àwa sì ló lórí gbogbo Áfíríkà ṣe nínú ìyà ṣe rí àwọn tí ó sọ di mímọ̀ ìyẹn àkọ́kọ́ bí àwọn House of Reps ìyẹn Dr. Tajudeen Abbas ló jẹ́ kó di mímọ̀ pé we are the giant of Africa and must remain so pé giant orílẹ̀-èdè ni wá a sì gbọ́dọ̀ máa jẹ́ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ èyí. Wọ́n ní gẹ́gẹ́ bí ètò ìjọba tí ó dára ní àsìkò yìí àwọn rí i pé wọ́n ní láti àwọn fa gbogbo ìṣòro tí ó ń dojúkọ Nàìjíríà jáde nítorí wípé àwọn sì ń gbé ìgbésẹ̀ láti ṣiṣẹ́ lórí as a government we are working hard to confront this problem wọ́n ní àwọn ń gbìyànjú láti ṣiṣẹ́ lórí including associated one to make our beloved nation more secured pé àwọn ṣiṣẹ́ lórí láti fi lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ààbò tó péye ṣùgbọ́n láti fi lè jẹ́ kí gbogbo eléyìí wá sí ìmúṣẹ àwọn nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn ará ìlú láti fi lè jẹ́ kí iṣẹ́ yìí wá sí ìmúṣẹ. However ó tún pe Nigeria Armed Force pé kó develop comprehensive policy to support family of fallen soldiers tó túmọ̀ sí pé láti fi lè máa ran àwọn sójà tó jẹ́ pé wọ́n ti ṣubú sójú ogun tàbí tó ti bógun lọ kí wọ́n máa ran àwọn ìdílé wọn náà ní ọwọ́ pé gbogbo eléyìí náà ló máa lè jẹ́ kí ìtẹ̀síwájú kó bá orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ o ó ti ṣẹlẹ̀ báyìí òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa o nílé lóko lọ́nà lẹ́yìn odi wọ́n ní giant of Africa ni wá ṣùgbọ́n ebi ò lè jẹ́ ká já kankan ṣèbí tó kún bá wà nínú giant ló máa lè dìde nígbà tó jẹ́ pé ìlú ń rí bákan báyìí ẹ ṣe ń sọ fún wa pé giant àjá kankan ètò ààbò gan tán lọ́fẹ́ ṣe gan orí kankan ṣe ẹ wọ ìyá mi bàbá mi aláàṣẹ mọ́. Bàbá Tinubu fún jẹ́ kó yé wọn ni ó ní kódà pẹ̀lú gbogbo kó máa fi ìfẹ́ hàn sí àwọn opó àti ọmọ tó jẹ́ pé wọ́n ti àwọn opó tó ti sọkọ wọn nù látàrí ogun tàbí nínú sáfíìsì láti lè sin orílẹ̀-èdè wípé the directive aim to address the challenges faced by these families pé láti fi lè ṣe kíni kó provide fún wọn
àti wípé kí wọ́n fún wọn ní support ìyẹn àtìlẹ́yìn gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n wà ní One Nigeria. Ṣé One Nigeria tá a ti wà tí yóò gbé wá? Ṣé One Nigeria tá a ti wà tí yóò sàn wá? Ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Nílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa rẹ̀. Àwọn èèyàn ní èyí ò kì í ṣe olórí o, lẹ́yìn tí ẹ pé kọ́ máa pè ní olórí àwọn terrorism. Èmi kọ́ ni mo sọ o, don't come for me. Wọ́n ní he should be arrested each time he travel out of the country. Wọ́n ní arákùnrin yìí ń ṣeré gidi ni o, ó ń ṣeré fún ní gbogbo orílẹ̀-èdè àti lágbàáyé. He said whatever he says at any given time, believing nothing happens. Wọ́n ní gbogbo nǹkan tó bá ń sọ nígbà yẹn pé ìgbẹ̀yìn náà kò kí ń sí nǹkan kan tó máa ń ṣẹlẹ̀. Wọ́n ní Nigeria is pepper soup of Africa. Nítorí pé ṣége banza ló ń lọ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní èsù bẹ́ẹ̀ ni nítorí pé ẹjọ́ ṣé àwa ọmọ Yorùbá ṣáà wá jókòó sínú ìjọkọ̀jọkọ̀ ó bá dáa tí wọ́n ń ṣe àṣemọ́. Ẹ pín orílẹ̀-èdè. Ṣé ìlú tó jẹ́ pé kò lófin, a country without rules and regulations, rules of law, tó jẹ́ pé àwọn náà ni wọ́n máa ṣòfin, àwọn náà ni wọ́n máa rú òfin favour àwọn olówó, kò favour àwọn akúṣẹ̀. Èmi tiẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé orílẹ̀-èdè yìí ti ṣe kí ni, ó ti bàjẹ́ with name that starts with B. Orílẹ̀-èdè ti bàjẹ́ látọwọ́ àwọn kan tí orúkọ wọn bẹ̀rẹ̀ láti BBB, bíi Mummy of Lagos, blẹ́blẹ́blẹ́, Blessing CEO, blẹ́blẹ́blẹ́, BB Naija, BBB, BBL, ṣèdíṣèdí àti bọ̀dáwà Buhari. Ibi tó fúra parí ẹ̀ wọ́n bá tún ní bí ó ṣe jẹ́ pé ogun bí ní ogun Nàìjíríà. Àwọn èèyàn para o, wọ́n lọ mú ìtàn yẹn jáde ní o. Wọ́n ní ogun bí lógun Nàìjíríà, bí àpẹẹrẹ Bobrisky, BB Naija, BBL, ṣèdíṣèdí, Blessing CEO, Buhari, Blessing Nkechi, lastly Bọ́lá Tinubu. Èmi kọ́ ni mo sọ o, please don't come for me. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn míì tún jẹ́ kó yé mi pé kàbí ṣèbí giant náà ni wá, on the giant of corruption is still the same. Giant ni giant ń jẹ́, giant of hardship, not only giant of Africa. Giant ni giant ń jẹ́, we still remain giant of corruption. Àbí nílùú tó jẹ́ wípé ìyà ń jẹ ará ìlú. Ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. La fi ń sọ fún yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.